hospital bò náà gbé lọ. A ó lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Hallelujah. All praise and adoration is due to your holy name because you are faithful, because you are kind, because you are wonderful, because you are gracious in all ways. Begin to thank God for what He has done in your life.
fún ìsìn ọjọ́ Sunday tòní láòrí inú ìwé Joshua orí kìíní bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní títí dé ìkọkànlá. Our first lesson for today's service shall be taken from the book of Joshua chapter 1 verse 1 to 11. Ògo ni fún Baba, ògo ni fún Ọmọ, ògo ni fún Ẹ̀mí Mímọ́. Bí ó ti wà láti fi kọ́ ṣe ó bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. Joshua orí kìíní ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kọkànlá tí ó kà báyìí wípé ó sì ṣe lẹ́yìn ikú Mósè ìránṣẹ́ Olúwa ni Olúwa sọ fún Joshua ọmọ Núnì ìránṣẹ́ Mósè wípé Mósè ìránṣẹ́ mi kú, ǹjẹ́ ìwọ dìde gòkè Jọ́dánì yìí ìwọ àti gbogbo ènìyàn yín sí ilẹ̀ tí mo ti fi fún àní fún àwọn ọmọ Ísírẹ́lì. Ẹsẹ̀ kẹta, ibi gbogbo tí àtẹ́lẹsẹ̀ yín bá tẹ̀ èyí ni mo fi fún yín gẹ́gẹ́ bí mo ṣe ti fi fún Mósè láti aginjù àti Lẹ́bánọ́nì yìí àní títí dé odò ńlá ní odò Éfúrétà gbogbo ilẹ̀ àwọn Hítì àti títí dé òkun ńlá ní ìwọ̀ oòrùn èyí ni yóò ṣe òpin ilẹ̀ yìí kí yóò sí ọkùnrin kan tí yóò lè dúró níwájú rẹ ní ọjọ́ ayé rẹ gbogbo gẹ́gẹ́ bí mo ti wà pẹ̀lú Mósè bẹ́ẹ̀ ni èmi yóò sì wà pẹ̀lú rẹ èmi kì yóò fi ọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni èmi kì yóò kọ̀ ọ́. Ẹsẹ̀ kẹfà, ṣe gírí kí o sì mú àyà le nítorí ìwọ ni yóò pín ilẹ̀ náà fún àwọn ẹni yìí ilẹ̀ tí mo ti búra fún àwọn bàbá wọn láti fi fún wọn. Ṣáà ṣe gírí kí o sì mú àyà le gidigidi kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo òfin tí Mósè ìránṣẹ́ mi ti pa láṣẹ fún ọ. Má ṣe yọ kúrò nínú rẹ̀ sí ọ̀tún tàbí sí òsì kí ó lè dára fún ọ níbikíbi tí ìwọ bá lọ. Ẹsẹ̀ kẹjọ, ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ ṣùgbọ́n ìwọ ó máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a ti kọ sínú rẹ̀ nítorí nígbà náà ni ìwọ yóò ṣe ọ̀nà rẹ ní rere nígbà náà ni yóò sì dára fún ọ. Èmi kò wá pàṣẹ fún ọ bí? Ṣe gírí kí o sì mú àyà le má ṣe bẹ̀rù bẹ́ẹ̀ ni kí àyà kí ó má ṣe fò ọ́ nítorí pé Olúwa Ọlọ́run rẹ wà pẹ̀lú rẹ níbikíbi tí ìwọ bá ń lọ. Nígbà náà ni Mósè pàṣẹ fún àwọn olórí àwọn ènìyàn wípé ẹsẹ̀ kọkànlá tí ń ṣẹ̀ṣẹ̀ tó kẹ́yìn ẹ la àárín ibùdó já kí ẹ sì pèsè fún àwọn ènìyàn pàṣẹ fún àwọn ènìyàn wípé ẹ pèsè oúnjẹ nítorí pé ní ijọ́ mẹ́ta òní ènìyàn ẹ̀yin ó gòkè Jọ́dánì yìí láti lọ gba ilẹ̀ tí Olúwa Ọlọ́run yín ti fi fún yín láti ní. Báyìí la parí ẹ̀kọ́ kíkà Olúwa kù sí gbígbà àti kíkà. The service shall be taken from the second epistle of Paul to Timothy, chapter 1. We shall read from verse 1 to 7. Ẹ̀kọ́ kíkà kejì fún ìsìn ológo ti òní láàrin nínú epistẹ́lì kejì ìtí Pọ́ọ̀lù kọ sí Timothy orí kìíní láti ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kejì. Glory be to the Father, to the Son. Paul, an apostle of Christ Jesus by the will of God, in keeping the promise of life that is in Christ Jesus. To Timothy, my dear son, grace,
Mercy and peace from God the Father and Christ Jesus our Lord. Verse 3. I thank God whom I serve, as my ancestors did, with a clear conscience. As night and day, I constantly remember you in my prayers. Recalling your tears, I long to see you, so that I may be filled with joy. I am reminded of your sincere faith, which first lived in your grandmother, Lois, and in your mother, Eunice, and I am persuaded now live in you. Also, verse 6. For this reason, I remind you to fan into flame the gift of God, which is in you, through the laying of my hands. Verse 7, which is the last verse. For the Spirit of God gave us, does not make us timid, but give us power, love, and self-discipline. This is the word of God.
ń sọ̀rọ̀. He's the one speaking. Òun ló sì ń jẹ́ ọ̀rọ̀. He's the one that bears word. Agbára ọ̀rọ̀ náà The power of the word. á ṣe ìyanu nínú ayé wa. Amen. Ó tá máa fi bára wa sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí. The topic for this morning. Ìgboyà láti kọjú ọjọ́ iwájú. Confidence to face the future. Ìgboyà. Confidence. Ẹ ti fún òyìnbó ẹ̀. Ìgboyà. Confidence. Láti ní confidence. Láti ní ìgboyà. To have confidence. Kí là ń pè ní ìgboyà? What is confidence? Yàní wípé a lè kọjú sí anything tó bá lè ṣẹlẹ̀ sí. That means we can withstand. We can withstand anything in the future. Ọ̀nà wo la wá lè gbà? What are the ways that we can take Ṣé a máa fi kọjú, tá a máa fi ní ìgboyà láti kọjú sí ọjọ́ iwájú wa? for us to have courage to face the future? Ọ̀ọ́ka wò báyìí ta ló lè náwó sókè pé òun mọ ọjọ́ iwájú òun bó ṣe fẹ́ rí. Or who can raise hand and say he knows the future? Even you have PhD. Tó bá tiẹ̀ ní ìwé tó ga jùlọ Ó tiẹ̀ ní gbogbo owó. and you have all the money, O ò lè sọ pé bí ọjọ́ ọ̀la yẹn ṣe fẹ́ rí you lélẹ̀. cannot say specifically this is how tomorrow is going to look like. Bákan wà nínú Kristi. If you are in Christ, Ó ló máa mọ̀ yí pé èèyàn kan wà tó ẹ pé kò ń já ní ìkulẹ̀. that is when you will know that there is someone that will never let you down. Ìyẹn ló máa mú wa tá a máa padà sínú ìwé lẹ́sìn wa tá a kọ́kọ́ kà wá. That's what we take up to the first lesson read. Ẹ jọ Báíbù wa dà. Ẹ jẹ́ ká gbé Báíbù wa. Kì í ṣe pé tó bá béèrè pé Báíbù wa dà kémi àbí ká dán sókè. Tó bá ti pè é, ẹ jẹ́ ká máa ṣí. So tá a bá ṣí ọkàn wa pàápàá tó bá ṣe ń kà táà náà kà bọ́n ṣe ń kà nínú ọkàn wa. Àrí pé à ń lè understand ọ̀rọ̀ Ọlọ́run. Then á lè fún wa ní ìgboyà láti délé láti lọ tuntun kà. Can give us courage when we get to read it again. Ta ló bá wa ṣe? Olúwa sọ fún Joshua ọmọ Núnì ránṣẹ́ Mósè wípé Mósè ránṣẹ́ mi kú dé ìwọ ìdè gòkè Jọ́dánì ìwọ àti gbogbo ènìyàn yìí. Ó bọ̀ wá. Tó bá jẹ́ tó ń ka Báíbù dáadáa, tó bá ní Báíbù ó tó dẹ̀ ń kà á. If you have Bible and you read it very well, Ibẹ̀ yẹn kọ́ ni ìrìn àjò Joshua ti bẹ̀rẹ̀ pẹ̀lú Mósè. Joshua's journey does not start from there. Ó ń wo Mósè gẹ́gẹ́ bí ẹni tí ó rí Ọlọ́run. He was seeing Moses as somebody who is seeing God. Ó wò pé ẹni tí mò ń wò yìí, ó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ tó ń gbọ́ Joshua kò gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run because Mósè nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀. Ó ń tẹ̀lé ó wò ó gẹ́gẹ́ bí very 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 good mentor. He acknowledged it as somebody that God talks to. Ibẹ̀ ló ti ń ní ìgboyà yẹn díẹ̀díẹ̀ pé mo máa tẹ̀lé ọkùnrin yìí. That is where he was gaining that courage from, that he follow Ẹni tó bá him. Mósè ṣiṣẹ́ gangan ni ó náà ní Áárónì wa tá a pè. The person that worked with Moses was Aaron. Tó bá kà á dáadáa, tó bá ka ìtàn Mósè, nígbà tí Ọlọ́run sọ fún Mósè pé ó máa lọ sí Íjíbítì, ó máa lọ kó àwọn ènìyàn mi jáde. Ṣàdìpọ̀ ágìw, ó ní akólòlò ní mi ò lè sọ̀rọ̀, mi ò lè ṣe léyìí, mi ò lè ṣe tán. Bẹ̀tẹ̀ Ọlọ́run sọ fún pé mo ti pèsè èèyàn kan lẹ̀ fún ẹ. Ta ló pèsè fún? Áárónì tí ń ṣe arákùnrin rẹ̀. Ọ̀tọ́ bá tún kà á síwájú, tó ń kà á síwájú tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ yẹn lọ. Nínú gbogbo àwọn mo lè wò ó tó bá wò ó dáadáa. Joshua jẹ́ youth. Ó jẹ́ ọ̀dọ́mọkùnrin. Bí àwọn ọ̀dọ́mọkùnrin wa yìí bí wọ́n ṣe wà. Ó wo ìṣe Mósè. Ó wo bó ṣe ń wọlé bó ṣe ń jáde níwájú Ọlọ́run. Ó wo gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ sí i. Ó tẹ̀lé orílẹ̀-èdè tẹ̀lé ní pẹ́kípẹ́kí bíi ti Áárónì. Ó tẹ̀lé gẹ́gẹ́ bí ẹni tó rí àwòkọ́ṣe rere nínú ayé ẹ̀. Ó wò pé bí ẹni ṣe rí ni mo ṣe fẹ́ rí. When God called Moses, though
though he was giving excuses of not being eloquent, but God told him that he has prepared somebody that will work with him. Aaron worked with Moses, but Joshua, he was there as a youth and was watching that which Moses was doing. Ó ń wò. Ẹ kàwé yẹn mà. Sí ilẹ̀ tí mo fi fún wọn àti fún àwọn ọmọ Ísírẹ́lì ibi gbogbo tí àtẹ́lẹsẹ̀ yín bá tẹ̀ ẹ̀yin ni mo fi fún gẹ́gẹ́ bí mo ti sọ fún Mósè láti àgbègbè àti Lẹ́bánọ́nì àti títí dé odò ńlá rẹ̀ odò Yúférésì gbogbo ilẹ̀ àwọn Hítì àti títí dé odò ńlá tí ìwọ̀ odò èyí ni yóò ṣe òpin ilẹ̀ yín. Ẹ ṣe mà. Ṣé o bá wò ó dáadáa? Look at it. Ó ti ní ìgboyà yẹn láti ìbẹ̀rẹ̀. He was gaining that courage. À ń sọ ìgboyà one spiritually, physically ẹlòmíì ò ní confidence. Some people, they did not have Even kò ṣe nǹkan kan kò ní ìgboyà yẹn they did ẹ̀rù not máa máa bà á. have courage to do anything. Ẹni tí ò bá mo fẹ́ lọ gba ìwé kan lọ́wọ́ sísítà mi tó dúró yìí. Tí ìbá ní ìgboyà kó sọ fún mi pé burú jù bẹ́ẹ̀ lọ tí ìbá ní ìgboyà mi nílé lọ́ba. I want to collect something from this my sister. Ẹlòmíì à ń lè máa wò pé ṣé lágbájá ló fẹ́ lọ́ba? Kò ní mi tí ì rí bó ṣe lè rí. Bẹ̀ tó bá ní confidence á ṣe kí nìyẹn á gba nǹkan yẹn. If you want to start any business, if you don't have the confidence, you will not be able to do it. Ẹ̀rù máa máa bẹ̀ ẹ́. Báwo ni mo ṣe fẹ́ dáwọ́lé? Báwo ni mo ṣe fẹ́ ṣe ọ̀nà wo ni mo fẹ́ ṣe gbégbà? Ká wò ó bẹ́ẹ̀ nípa ti ara, ká wá sọ nípa ti ẹ̀mí. Gbogbo àwa tá a jókòó yìí, Ọlọ́run lè ti fi nǹkan kan hàn ẹ́ pé ó yá. Wẹ̀mí mọ́, pure water ni mo fẹ́ kó máa tà. Yóò wò pé pure water bíi ti bò. Ilé ta pure water o, ẹ̀rù ń bà mí. Nítorí pé àwọn eku máa ń já pure water mu. Mo dẹ̀ lè ní 5,000 láti fẹ́ fi ṣòwò. Eku bá lọ jẹ gbogbo ẹ̀ kọ́. Nígbà tí wọ́n sọ fún mi pé eku ó ń já nǹkan tí èèyàn pure water. Mo ní báwo lè kú ṣe fẹ́ já pure water. Wọ́n fi gbogbo ẹ̀ fi hàn mí. Ṣọmọ kó téèyàn ò bá ní ìgboyà kò ní kọ̀tínù láti ṣe bísínẹ́sì ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni ó ṣe rí àwa níwájú Ọlọ́run. A fún èèyàn kọ̀ọ̀kan ní ẹ̀bùn èyí tó máa lò ṣùgbọ́n tí ò bá ní ìgboyà láti tẹ̀síwájú nínú iṣẹ́ yẹn a rí pé kò lè ṣe é dọ́jọ́ ogbó. Lórúkọ Jésù agbára ẹ̀mí ìgboyà Olúwa fi fún ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run sọ fún Mósè ẹ bá mi wọ Exodus 24:13. Exodus 24:13. Mósè sì dìde Bẹ́ẹ̀ni. àti Jóṣúà rẹ̀. Òun àti tani? Òun àti Joshua. Because òun kò discover pé ẹni tó ń tẹ̀lé òun lélẹ́yìí ó ń wo iṣẹ́ àti ìwà wọn. Òun náà ní ìgboyà yẹn pé lábẹ́ bó ti wù kó rí ẹni tí mo fẹ́ tẹ̀lé lélẹ́yìí sẹ́. Nítorí pé mo fẹ́ kí ọjọ́ iwájú mi mo fẹ́ kó ní ìtumọ̀ mo fẹ́ kó ní ayọ̀. Ó tẹ̀lé Mósè náà lè wá pé dìde. Ta ló pè? Ṣé ó pe Aaron? Kò pe Aaron, Joshua ló pè. Ẹ kàwé yẹn síwájú mà. Mósè sì gòkè lọ sí òkè Ọlọ́run. Ó gòkè lọ sí òkè lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tó mú dání tó bá ka Báíbù yẹn dáadáa tó bá ka sítórì Joshua dáadáa. Bá rí i pé òun ló tẹ̀lé Mósè. Òun ló tẹ̀lé Mósè. Òun ló tẹ̀lé Mósè. Òun tó ń tẹ̀lé Mósè. Ọlọ́run pàápàá sọ pé ọ̀pá ta fi lé ẹ lọ́wọ́ ta ló ní kó fún? Kò ní kó fún Aaron o. Iṣẹ́ mi ló rọ̀ fún Aaron. Ó ní àwọn ọmọ rẹ̀ jẹ́ kí ìran Aaron kó máa jẹ́ kí ni wòólì àlùfáà àtàwọn alábòójútó nínú ilé mímọ́ mi tó bá lọ ka ìwé yẹn dáadáa. Wò ó láti Exodus yẹn kó bẹ̀rẹ̀ sí ní kà títí tó máa fi dé ìwé Joshua tá a kà yìí. Àwọn gbo iṣẹ́ yẹn òun náà ń tọrọ fún ẹ̀mí ìgboyà òun náà ń tọrọ fún ẹ̀mí ìlọsíwájú nítorí kíni bí ọjọ́ ọ̀la rẹ̀ yóò ṣe rí. Ìjẹ́ èmi àti ẹ̀yin ní ìgboyà ǹjẹ́ àti ẹ̀mú nǹkan tó ń pè ní ọjọ́ ọ̀la
ǹjẹ́ àti ẹ̀wọ́ báwo la ṣe fẹ́ kí ọjọ́ ìlà yẹn rí physically spiritually. ẹlòmíràn jókòó báyìí gbogbo láìfi á ti rò ó pé àbí bẹ́ẹ̀ kọ́ á ti rò ó pé láíláí á tún dá fún un kí n má sọ other side of it. tó bá jẹ́ ọmọ Ọlọ́run òun láti mọ ẹni tí òun sìn gẹ́gẹ́ bí ìwé Psalm 121 verse ẹ bá wo verse 3. Psalm 121 verse 3 lọ sísàlẹ̀. Psalm 121. tó bá ti ní ó ní òun nìkan tó bá ní ìgboyà lọ́dọ̀ ẹ̀ ó ní òun nìkan ni òní jẹ́ kí ẹsẹ̀ yẹn kó yẹ̀ eléyìí tó ṣe fún Joshua ó ní kó di ara rẹ̀ lámùrè nítorí pé òun ló máa kó kíni àwọn ọmọ Ísírẹ́lì dé ilẹ̀ ìlérí. Ó ṣèlérí lóríṣiríṣi fún ṣùgbọ́n láti ní ìgboyà yẹn láti rin ìrìn àjò yẹn kì í ṣe ìrìn àjò tó máa fi ara rìn bí kò ṣe èyí tó máa fi ẹ̀mí rìn. ìrìn àjò Mósè kò fi ara fi rìn ó fi ẹ̀mí fi rìn. tó bá wo ìrìn àjò Mósè pàápàá láti ìbẹ̀rẹ̀ ẹni tó gbé lọ sí ibi omi tó fi dé ọ̀dọ̀ ọmọbìnrin Fáráò kí ló ní ìgboyà ó ní confidence mọ́mì máa gbé lọ́bẹ̀ tó bá tún bèrè pé ta ní ní màá ní màá tún lọ pé ẹni tó máa tọ́jú ẹ̀wọ̀ nǹkan tó mọ̀ kó lè mú ikú wá tó bá rí wọ́n lè pa máa pa òun àti ọmọ náà ṣùgbọ́n ó ní ìgboyà nítorí pé ẹni tó mọ bí ọjọ́ wájú yẹn ṣe máa rí ó ti ṣe kí ni ó ti dúró dé níbẹ̀. tó tẹ́mi bá pe ara mi ní ọmọ Ọlọ́run tí wọ́n bá pe ara rẹ ní ọmọ Ọlọ́run tí ò bá ní ìgboyà nínú ẹni tó ń sìn bóun nìkan ni òní jẹ́ kẹsẹ̀ yẹn yẹ ẹ jẹ́ ká wò dáadáa ẹ kàwé yẹn díẹ̀ mọ́. ṣọ́ra ẹni tó máa ń ṣiṣẹ́ yẹn tó bá ní ìgboyà nínú ẹni tó ń sìn ó lóun ló máa pa á mọ́ kò dẹ̀ ní sùn kò dẹ̀ ní tòun gbé. èmi a máa sọ nínú ilé mi tá a bá ti ń ṣe devotion a ní yẹ̀sẹ̀ rí ọ̀rọ̀ tó wà nínú Bíbélì yes ó ti ṣẹlẹ̀ fáwọn tó wà wájú àbí bẹ́ẹ̀ kọ́ káwa kó ká lẹ́sìn bẹ́ẹ̀ tá a bá ní kíní kan tá a ń ṣe discussion ọmọ mi wà máa ń lo gbogbo gbà pé ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n kí ló fẹ́ ní ṣe nínú ayé tèmi fún ara mi. aláti ní ìgboyà yẹn mo ń sin Ọlọ́run wọ́n láti mọ̀ pé mo ń sin Ọlọ́run. ogun máa dìde wàhálà máa wá ṣùgbọ́n ó ní òun kì yóò jẹ́ kíkíni ẹsẹ̀ rẹ kó yẹ̀ tó bá ní ìgboyà. à ń wá sí church Divine Level of the Evangelical Church of Christ ní ìgbà gbogbo especially tó bá di ìgbà àkórè ẹni pé àwọn tí òun wá wọ́n máa wá lọ́jọ́ ní àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n máa wá because wọ́n ní confidence pé ìjọ yẹn ìjọba but tó wà nínú ẹ̀ ó ní agbára ju wíwá tí wọ́n wá yẹn lọ. ẹ kàwé yẹn kọ́. ó ní ẹni tó pa Ísírẹ́lì mọ́ tó bá ní ìgboyà fún ọjọ́ iwájú ẹ̀ tó bá ní ìgboyà pé bí mo ṣe fẹ́ kí ọ̀la mi kó rí lélẹ́yìí ó ló pa àwọn kan mọ́ àwọn wo ló pa mọ́ àwọn ọmọ Ísírẹ́lì àwọn àjẹ̀dí ìran Ísírẹ́lì ó ní kíni Áfíríkà ó ní aṣọ wọn ò gbó bàtà wọn kò ṣe kíni kò fàya àwọn ọmọ kéékèèké wọn wọ́n tún ní bàtà lẹ́sẹ̀ báyìí jẹ́ àwọn àti ẹ̀ka pé ní jáde ẹ̀ béèrè pé aṣọ tí ò tó yẹn ṣàmọ̀ mọ́ òun ló ń pààrọ̀ ẹ̀ spiritually bàtà yìí tí ò jẹ́ yẹn olóṣè kí ni olótúnṣe àwọn ọmọ kéékèèké tí wọ́n ní wọ́n rìn wọ́n ní wọ́n fẹsẹ̀ pa kò sí nǹkan kan tó ṣe wọ́n olóṣè kí ni ló ń mú bàtà tó bá ti dé age by age ó máa ṣe bàtà míì fún wọn títí wọ́n fi rìn at the end of the day tí a bá wò ó ṣé àwọn ọmọ Ísírẹ́lì yẹn ṣé wọ́n ní full confidence nínú Ọlọ́run yẹn no bí èmi àti ẹ̀yin ṣe rí ni. a láti ní ìgboyà nínú Kristi nítorí ọjọ́ iwájú wa gẹ́gẹ́ bí abiyamọ bá ṣe jókòó yìí ẹ̀rù a máa bá ẹlòmíì pàápàá ṣé mo fẹ́ wà láyé ìgbà tí ọmọ mi tó bá ń ṣe ní àti eléyìí ni àbí mò ń ṣẹlẹ̀ màmá
ẹlòmíì ò ní ìgboyà pé bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè èmi máa ṣe èyí nì àti èyí. Tó bá ní Kristi, orin tí wọn kò ní nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Tó bá ní Kristi, tó bá ní ọ̀rọ̀ rẹ̀, tó bá ní ohun gbogbo, tó tẹ̀lé àwọn tó ń wò níwájú gẹ́gẹ́ bí aṣíwájú bí Mósè ṣe jẹ́, bẹ́ẹ̀ la ṣe gbé ìránṣẹ́ rẹ̀ kalẹ̀. Tí èmi bá ń wò, tí ìwọ bá ń wò, wàá ní ìgboyà. Ṣé o rò pé bọ́n ṣe wà mẹ́ẹ̀? O rò pé wọ́n ní kí ni mo fẹ́ kó ìgboyà màmá àwọn ò ní any challenge wọ́n ní náà, ṣùgbọ́n ẹ tó pè wọ́n wọ́n ṣe kí ni wọ́n dúró tì í. Ṣé o ka Bíbélì wọ́n ní Mósè ò ní challenges? Ó ní Jésù fúnra rẹ̀ ó ṣe kí ni ó ní, ṣùgbọ́n ní ìgboyà fún ọjọ́ iwájú. Wọ́n dúró nínú Kristi. Ó ní ẹni tó ń pa wá mọ́ kì í sùn kò dẹ̀ tó gbé. Ẹ kàwé díẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni. Olúwa ni olùpamọ́ rẹ. Olúwa ni òjìji rẹ. Ní ọwọ́ ọ̀tún rẹ. Oh yes. Òkè yóò pa ọ́ nígbà ọ̀sán. Wo oorun tí wọ́n sọ yìí kì í ṣòro tó yóò ràn sí wa. Àwọn oorun ìṣòro, àwọn òṣùpá, àwọn nǹkan tó ń pè ìdààmú. Ṣùgbọ́n tó bá dì í mú dópin, wàá rí i pé wàá ní ayọ̀ gẹ́gẹ́ bíi ti Joshua. Ta ni bá mi ka Joshua yẹn lọ? Yóò fi ọkùnrin kan tí yóò lè dúró níwájú rẹ̀. Oh yes! Ọlọ́run sọ pé kó ṣe ara ẹ̀ gírí. Ṣe ara rẹ̀ gírí níwájú Ọlọ́run ní ìgboyà nínú ẹni tó ń sìn. Ó ní kò sí ọkùnrin kan àbí alágbára kan tó máa dúró níwájú Joshua. Bẹ́ẹ̀ náà ló sọ fún Jeremiah náà. Àbí kò sọ bẹ́ẹ̀ fún Jeremiah 1:8. Jeremiah 1:8. Ẹ jọ̀ọ́ mo fẹ́ káwọn ọ̀dọ́ wa, mo fẹ́ kó máa kà bí bẹ́ẹ̀ bá ṣe mọ Yorùbá yẹn kà, mo fẹ́ kẹ́ kà á. Máa bẹ̀rẹ̀. Mo ń bọ̀ mà, mo ń bọ̀ mà. Mo bẹ́ẹ̀ bá ṣe mọ̀ ọ́ kà, òun náà ni mo fẹ́ kẹ́ máa kà á. Torí mi fúnra mi ò gbóyìnbó, so bẹ́ẹ̀ bá ṣe kà á, mo ń bọ̀ mà. Mo fẹ́ kọ́ máa àwọn ọ̀dọ́ yẹn kọ́ ṣàbà kà á. Yes. Ó ní má bẹ̀rù níwájú wọn nítorí òun jẹ́ kí ni òun wà pẹ̀lú ẹ̀. Kí ni Ọlọ́run sọ fún yẹn? Ó ní ìgboyà. Ní ìgboyà. Wọ́n ọjọ́ iwájú ẹ ò lè dárí o. Orin wa kan nínú chorus ó ní bí kò ṣe pé ó kọ́ lẹ́nà ó ṣe sí lọ́wọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n láti ní ìgboyà nínú ẹ̀. Joshua dédé dìde, ó ní mẹ́ńtọ̀ tó ń wò, ó náà wá ní confidence, yes, tí bí o bá lè máa ṣe nǹkan báyìí tó o náà ń wò, àìmí náà máa practice ní ayé ìgbà kan nínú church. Tí mọ̀mí jí ò bá rántí, èèyàn ká lóun jójó bí ijó ẹ̀mọ́ mi, òun jójó bí baby mother. Ẹlòmíì àmọ́ àwọn ọmọ kékèké ni o, àwọn tó ti wá di sisi tó ti márì sí. Èmi à ní bẹ́ẹ̀ ni eléyìí ṣe ń lo ẹ̀mí lélẹ̀, bẹ́ẹ̀ ni eléyìí ṣe ń lo ẹ̀mí, wọ́n máa ṣe yẹ̀yẹ́ lóríṣiríṣi. Ẹni tó bá rí wájú, tó bá rí kó ń ṣe dáadáa wò ó, no matter what, no matter what, no matter what. Wo o fẹ́ ṣe bí lágbájá ṣe ń ṣe. Mi ní àwọn ènìyàn tí ò dá o, mi ní àwọn ènìyàn tó ń bàyàn jẹ́ o, mi ní àwọn èèyàn tó wò pé ṣé lágbára màá filẹ̀, mò ń rọ́jú bá rìn nínú o. Àwọn èèyàn tó wò ìwọ kan fẹ̀ bí béèrè tó wàá lè ní ìgboyà nínú Kristi, wàá lè ní ìgboyà nínú ara ẹ pàápàá láti lè tẹ̀síwájú. Dáfídì ò réyàn kankan tó fẹ́ jẹ́ mẹ́ńtọ̀ fún,
ṣùgbọ́n nítorí pé ó dúró nínú Kristi a fún ní ìgboyà á gbé ìgboyà wọ́ ó kọjú ìjà síta ní Gòláyátì kò bẹ̀rù o àbó bẹ̀rù kò bẹ̀rù níwájú ẹ̀ o ó nítorí pé òun kan Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ Ọlọ́run àwọn bàbá ńlá òun lónìí lòun máa gé orí ẹ̀ á fún ní ìgboyà yẹn àríkó ní ìṣẹ́gun àbí bẹ́ẹ̀ kọ́ ọjọ́ iwájú ẹ̀ ó dára àbí kò dára Ọlọ́run ni mo rí ẹni bí ọkàn mi bẹ́ẹ̀ náà ló ṣe sọ fún Joshua ó rí inú ẹ̀ ní ó rí ọkàn ẹ̀ yìí tó fi ń bá Mósè rí nígbà tí Mósè kò mọ̀ yìí tó fi ń wo ìṣe Mósè nígbà tí Mósè kò mọ̀ Ọlọ́run rí inú ó ní òní arínú róde olùmọ̀ràn ọkàn ó mọ nǹkan tó ní sí Mósè ṣé dáadáa ló ní sí Mósè àbí bíburú ó rí i pé dáadáa ni òun náà ó wá ń bí òde Joshua kò mọ̀ Ọlọ́run ó ṣe kí ni ó ń bí òde ó ń bí òde ó ń bí òde títí ó fi bí òde débi tó fi ní wọ́n ló máa pín ilẹ̀ yìí fún àwọn ọmọ. God was building Joshua because Joshua emulates good things from the people above him. So as a Christian, both physically and spiritually, we must have confidence so that we can do that which is right. Ẹ bá bá mi wo ìwé Exodus kan náà 17:9. Kí o sì jáde lọ bá Amẹ́lẹ́kì jà. Ta ni ó tún pè bẹ́ẹ̀? Joshua òun náà ló pè Joshua wá bí ó lọ́yàn àwọn èèyàn torí pé a fẹ́ lọ ṣe báyìí báyìí pẹ̀lú ìbẹ̀rù àti ìgboyà olófin rìnrìn àjò yẹn wò níbi tú alóore àwọn questions kan jẹyọ wọn àti àwọn question yẹn jẹyọ màmá ní Olúwa wá dìde pé nǹkan tó bá ti mọ̀ pé ṣíṣe ni fún ẹ ó di dandan kó ṣe kí ni ó máa ṣe tó bá ní ìtara ó máa ṣe èyí tó o bá mọ̀ kan béèrè lọ́wọ́ ẹ tó bá mọ̀ ó ti mọ̀ pé kí ni yìí ní ìgbọ́dọ̀ má ṣe é kì í ṣe nítorí pé mi ń wàásù nígbà tẹ́mi wà ní Paradise Church èmi á máa béèrè lọ́wọ́ bí irú àwọn akọni báyìí ẹ ó ní bẹ́ẹ̀ ń pè yẹn nítorí pé mi ìṣọmọ sí Alex ṣùgbọ́n mo ṣe ń pe orin yẹn ló ṣe máa ń pè tó máa ń pè inú mi máa ń dùn kò dẹ̀ ṣe pé bóyá mo bá sisi wọbẹ̀ mo ti márì mi nítorí pé mo kéré sí mi mo lọ bá wọn ni so àwọn náà tún máa omitos ó yà mo lè kàn débẹ̀ wo èmi máa kórìí lánàá ẹbí bá ṣe mọ̀ ọ́ pé pàdé ẹjẹ́ kí omitos ẹ kẹ́kọ̀ọ́ pé díẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní mọ̀ ọ́ pé béèrè èmi á máa sọ tó bá gbé mílíọ̀nù fún mi tó bá ní ìṣòrí aṣọ tó wọ̀ yẹn ìwọ ló fún aláàtì ẹni yẹn ṣé bí wọ́n ló fún mi àbí wọ́n kọ́ ló fún mi oh disgrace me you are disgracing yourself so láti ní ìgboyà yìí notice tó bá jẹ́ ọmọ Ọlọ́run wàá ní ìtara fún ti Ọlọ́run kí church kò tó di bí eléyìí táàgò méjìlá bá ti mo ti mọ nǹkan tó yẹ kí n ṣe bàbá ló jókòó ìyàwó kan máa jókòó ẹ̀wọ̀n ìjẹ́ kan ṣe ni ṣùgbọ́n tó bá pè wọ́n wọ̀n ní ṣe tó bá dọ́dọ̀ jí o wá ní ṣe rí ẹ̀wọ̀n jẹ́ kí n ṣe sí ní kíní kan kìnnì kan wọ́n jẹ́ kó ṣe sí ó yẹ ìdí nìsí kan ẹ̀wọ̀n ní ni mo fi lọ́ọ́ fi ṣe ẹ̀jẹ̀mọ̀ ọ̀nùbọ̀ fi kíláàsì kíní kan ní mi bá ti débẹ̀ olófin dàbí pé Ìbàdàn kò sí ti bá dé ti bá ti wo aago gbẹgẹgbẹgẹ mo la aago